Ògbómọ̀ṣọ́ ń gbàlejò. Ìlú Ògbómọ̀ṣọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ni. Ó ju dot nínú sẹ́kù lọ. Bẹ́ẹ̀ni. Ìlú tó lágbẹ̀rẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Ìlú tá a lè sọ̀tàn ká má dà á kọ́. Ìlú tá a lè fọwọ́rọ́ sẹ́yìn. A lè sọ̀rọ̀ ọrọ̀ ajé ká má dà á kọ́ Ògbómọ̀ṣọ́. Bẹ́ẹ̀ni bàbá. A lè sọ̀rọ̀ òṣèlú ká kó tó Ògbómọ̀ṣọ́ sẹ́yìn. Bẹ́ẹ̀ni. Ògbómọ̀ṣọ́ ẹ kú àmójúbà ọba tuntun o. Ilẹ̀ Yorùbá a kú àmójúbà ọba tuntun. Gbóyèga Adéjùmọ̀ wọ́n wà bí o ọ̀jọ̀gbọ́n Sọ́jí Adéjùmọ̀ àwọn náà ti wà bí wọ́n ti wà láàrin wa a kí ẹ káàbọ̀. Bí a ṣe ń bá bọ̀ tá ń tẹ̀síwájú nígbà tí a kí bàbá wa Ṣàṣẹ́gun Adékúnlé tá a bá ń sọ̀rọ̀ Adékúnlé ó yẹ ká mọ̀ wípé Ọlọ́run ọba ló ń to èèyàn kan at the same time a kí bàbá wa yéza masha Bọ́lájí Àdìgún akíyó ẹ̀kú àdótì ìlú bákan náà tá a bá ti rí chief of staff fún gbogbo Ọ̀yọ́ state bàbá wa Ṣẹ́gun Ògúnwùyí Honorable Ṣẹ́gun Ògúnwùyí ẹkú kalẹ̀ ẹkú ètò ẹkú méjì ọbàjẹ́ ẹkú àfọmọnìyàn ṣe bákan náà bá ṣe ń kà á ilé ní akíyè bàbá wa Dr. Samson.
sir. His Imperial Majesty Ọba Ẹnìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá the second wọ́n ti wà ń bí ọba mi ṣe kábíyèsí o. kábíyèsí o. àròlé Oòduà. bá a ṣe ń bá bọ̀ àgbà ké fún gbogbo Ògbómọ̀ṣọ́ nílé tókò former minister for youth and sport bàbá wa Sunday Dare wọ́n ti wà ní ká gbogbo ilé ìfarahàn sì ń ṣe o a ṣe àfihàn bó ṣe tó àti bó ṣe yẹ honourable minister former minister Sunday Dare ti rà pé ibi tó tún lọ ibi gíga ni ọdún ṣe rọrùn. His Royal Majesty Ọba Professor Akintola Akinola Alápà ti Ọ̀kín Àpá Alápà Ọ̀kín Àpá ẹ bá mi ṣe kábíyèsí o. His Royal Majesty Ọba Samuel Babatunde Oyèbánjí Àmọ́ the second Justice of Peace bàbá tó jẹ́ alẹ́ gbogbo òkè eléyìí ẹ bá ń ṣe kábíyèsí fún bàbá wa o. kábíyèsí tán ibi tí ń kún o ibi tí ń kún gbogbo òtá ti kún o ìwọ̀n táàyè gbà tí wọ́n fi wọlé lọ́wọ́lé ni o ẹ wá dákun o ilẹ̀kùn tí ń bẹ lọ́wọ́ ọ̀tá ń bẹ yẹn wọ́n ní àwọn ọba àti gómìnà ńlọ́wà fún ilẹ̀kùn ẹ̀yìn ń bì í àwa tó kù náà lọ́wà fún ẹ dákun ṣùgbọ́n lónìí ibi tí ọba bá gbà wọlé ibẹ̀ ni gbogbo àwọn ọmọ ọba tòní àwọn ọmọ bàbá mi Ọba Ghandi Afọlábí Ọláoyè orúmọgẹ́gẹ́ kẹta ibẹ̀ ni wọ́n gbà wọlé o ibẹ̀ ni wọ́n gbà wọlé wọ́n lè sì ti rí àmì lára wọn. gbogbo òpó ibi tí àwọn èèyàn wá ń tọ̀ ẹ dákun ẹ jẹ́ kó clear wẹ́lúwẹ́lú o ẹ bá wa clear rẹ̀ a kí àwọn service chiefs tó wà ń bí olórí àwọn ọlọ́pàá tó wà ń bí a kí wọn o tí wọ́n bá ti dé a kí wọn bí wọn bá ti dé a kí wọn in absentia pé wọ́n kú rìn olórí àwọn immigration a kí wọn o olórí àwọn road safety a kí wọn bákan náà olórí àwọn ọtíma àkáwọn náà àti gbogbo àwọn ọtíma wọn. mo ń fi àsìkò ibi tó yín létí pé láìpẹ́ láì jìnnà ètò ó bẹ̀rẹ̀ nísàn-án tí gbogbo ẹ̀ ó sì wọnú ara wọn gbogbo iṣẹ́ kálukú ló ti gbá mú àwọn iléeṣẹ́ rédíò tí mo dákọ̀ lẹ́ẹ̀kan yẹn wọ́n ń gbé wa live and direct. bí a ṣe ń bá bọ̀ lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni àkí ọ̀nàdẹ́gbọ̀ akínwọlé wípé ẹ̀kú àdó tí o mẹ́jọ bá jẹ́ Ògbómọ̀ṣọ́ aláṣẹ ajílété kálífà lẹ́yìn tá a tún ṣe láìpẹ́ tó Ògbómọ̀ṣọ́ tún mí títí kò ní bàjẹ́ ọ̀gá wa Williams akínyìn o kò ní bàjẹ́ àwọn tẹ̀sẹ̀ mẹ́yẹ bọ̀ ní ẹja mọ̀ tó wẹ́rẹ́wẹ́rẹ́ bá a bá ti rí àwọn èèyàn mọ̀ ṣàfihàn torí àkókò torí tí gómìnà bá ti dé tí ètò bá ti bẹ̀rẹ̀ kò ní fi bẹ́ẹ̀ sí àkókò àfihàn mọ́ àwọn tá a bá ti ń ṣàfihàn wọn àtàwọn tó tó ẹja mọ́ kí wọn. Yevos Masha Jacob Bọ́lájí Àdìgó owó Àdìgó yìí ẹkú bíbí rẹ o. akí bàbá wa ààrẹ mùsùlùmí fún gbogbo Ògbómọ̀ṣọ́ láàdì ẹ káàbọ̀ ààrẹ mùsùlùmí fún ìlú Ògbómọ̀ṣọ́ ẹ káàbọ̀. ọ̀nàrẹ́bù Olúdòkun Bọ́ǹfìk ọ̀nàrẹ́bù Ṣẹ́gun Dòkun Bọ́ǹfìk ọ̀nàrẹ́bù torí ẹ wà mẹ́ ọ̀nàrẹ́bù Dòkun Bọ́ǹfìk ẹ̀kú àdó tí ẹ kí yín máa kí ààrẹ ẹgbẹ́ ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn President Ìbàdàn Progressive Union ẹgbẹ́ ìtẹ̀síwájú Ìbàdàn Engineer Yínká Àlí akíyí o
ẹ jẹ́ gbádùn àwọn cultural troupe wa díẹ̀. Ọ̀túnba fún sọ́là wà wọ́n ti wà ń bí o chairman Sogena Limited oil and gas company akíyí o. ẹ káàbọ̀ síbí o. President Central Council of Ibadan Indigene Barrister Niyi Ajewole wọ́n ti wà ń bí o. ẹ káàbọ̀ o. Bákan náà ni president ẹgbẹ́ ọmọ àjòròsùn tìbàdàn náà ni o Chief Abiola ni wọ́n ti wà ń bí. Ìyẹn ní sọ pé gbogbo Ìbàdàn ló ti wà ń bí. pátápátá. Gbogbo Ìbàdàn ló ti wà ń bí. gbogbo àwọn local government chairman ẹni wípé wo jókòó wọ́n dúró ní torí kíni kí gbogbo ọdẹ bá tó chief of staff fún ìpínlẹ̀ Ọ̀yọ́ gan bàbá wa Ṣẹ́gun Ògúnwùyí wọ́n dúró ní wọn ò jókòó.
disturb other principals that are here. Ẹ̀rọ babaláwo márùn-ún pè sí o. Ara wo ẹgbẹ́ rẹ̀ náà ni ọ̀ràn. Ẹni tí ń bá yín sọ̀rọ̀ ẹ ti jọ lẹ̀ pọ̀. Nǹkan kan náà jọ ní. Nigerian Television Authority. Wọ́n wà ń bí NTA. Wọ́n ń gbé ètò yìí live and direct. Live, I mean live. Nigerian Television Authority. Àwọn Channels TV mi tí ì rí wọn. Mi tí ì rí Sky. Mi dẹ̀ tí ì rí AIT. Àti àwọn ẹgbẹ́ wọn tí wọ́n jọ máa ń rìn. Wọ́n ti súnmọ́ bí àwọn náà sì ti máa bọ̀. Lẹ́ẹ̀kan sí, mo kí Splash Radio, Splash FM, Fresh FM, Lagelu FM, and Agidigbo FM. Rave FM. Bí a ṣe ń bà bọ̀, Ìmọ́lẹ̀ TV, ó wà ń bí, Lascongo TV wà ń bí, àwọn online TV tó wà ń bí nù. At the same time, bẹ́ẹ̀ náà ni a rí àwọn ọmọ wọnú ọlá, àwọn akóredé gbogbo yín láti rí kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Àṣẹmẹ́yẹ bọ̀ ní bá a ṣe sọ tí àwọn orí adé bá ti ń dé ẹ̀dá ọ̀pẹ̀ mọ̀ forúkọ wọn sọwọ́ torí àwọn orí adé gangan ló dò ní àwọn ọrùn dẹ̀kẹ̀ adẹ̀gbọ́dọ̀ ṣe àfihàn wọn bó ṣe tó àti bó ṣe yẹ. Aṣojú àwọn gómìnà, aṣojú alága ìgbìmọ̀ gómìnà lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti wà ń bí kí kúkú kó báyìí. The governor of Kwara State, and it is a chairman, Nigerian Governors Forum, ably represented by the Deputy Governor of Kwara State, Mr. Kayode Adabi, and Sheriff Shagaya. They are here. You are welcome, sir. You are welcome, sir. Akígbẹ́ káàbọ̀. Bá a ṣe ń bàbọ̀ náà ni à ń kí àwọn ọmọọṣẹ́ ọba jẹ́ ìlú tọ́lọ̀ ń gbà fún tí wọ́n mọ̀ gbà fún lọ. Ibi tá a ti rí àwọn Alhaji Mansuru Ejide Khalifa. Ẹ kú ètò Ògbómọ̀ṣọ́ kò ní bàjẹ́ bẹ́ẹ̀ náà la kí Sir Dr. Samson Adéwálé Adégòkè Mègídá gbogbo wọn náà wò jókòó láti bàtà ti bẹ̀rẹ̀ lórí kí ọba ó lè dọba. Mègídá ti wà ń bẹ̀ mo ń gbúrò Mègídá ń bàdàn bí Mègídá bá sọ l'Ògbómọ̀ṣọ́ yóò sì rùn dé Ìbàdàn. Ẹ kúṣẹ́ sà o ẹ kúṣẹ́ o kò ní bàjẹ́ o. Wọ́n ní ká nífẹ̀ẹ́ ara ẹni ká nífẹ̀ẹ́ ìlú ẹni ara ìsìn ni Islam sọ bẹ́ẹ̀. Bíbélì tún sọ pé ẹ máa wá rere Jerúsálẹ́mù ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tó bá wà yóò ṣe rere. Gbogbo ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ tẹ́ nífẹ̀ẹ́ Ògbómọ̀ṣọ́ tẹ́ ń jà fitafita fún Ògbómọ̀ṣọ́ ẹ kú iṣẹ́ o. Èmi pilẹ̀ ti mọ̀ pé bí ó ṣe rí nì ẹni ọba rí bí Ọ̀túnba Olóyè Ṣẹ́gun Ògúnwùyí ṣe múra sí ayẹyẹ ìgbàdé yìí ìgbọ̀gbọ́ àṣẹ yìí yóò mọ̀ pé bó ni ó ṣe rí nì ṣùgbọ́n kò lè jọ mí lójú o. Ẹni tí ọba ń ró sọ mọ́ tẹni ẹlẹ́ni tọ́ba kan tiẹ̀ náà ayé ọba ró sọ mọ́. Mo kí kọmíṣánná fún ọ̀rọ̀ oyè jíjẹ àti ọ̀rọ̀ ìjọba àbílẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ Honorable Ṣẹ́gun Ọláyíwọlá ẹ kúṣẹ́ o ẹ kúṣẹ́ o. Mo sì kí kọmíṣánná fún ètò àṣà àti ìrìnàjò afẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ Honorable Dr. Wasiu Ọlátúbọ̀sún ẹ̀yin náà kúṣẹ́. Ẹ dákun àwọn tó bá tún kù nù kọmitì yẹn ẹjọ́ ẹ fi tó mi létí. Àwọn etí mo há orí ni mo dọ́gbọ́n sọ̀hún pé àtòrí pa máa ń ríra gbogbo gbà ṣùgbọ́n bàbá kan bẹ́ẹ̀ wọn sanra bíi tèmi báyìí wọn sì mo ti ń júwe wọn bọ̀ wọ́n lè gbé mi mì. Bẹ́ẹ̀ náà mo ráwọn náà sẹ́yìn tí wọ́n ṣe gudugudu méje yàrá mẹ́fà láì dákọ wọn jọ náà ẹ dákun ẹ jẹ́ mú kọ wọn kí n lè kàn sí àwọn náà. A kí í káàbọ̀ síbi tá a wà yìí ẹ má gbàgbé pé wọ́n ní àwa ọlọ́pàá tá a dúró tàwọn ọ̀gá wa àwa personal aides tá a dúró tì wọ́n ẹ dákun wọn ní ká jẹ́ kí àárín yẹn fúyẹ́ díẹ̀ wọ́n tún ti fẹ́ bá yín sọ̀rọ̀ Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. A special announcement from the protocols, please. We need your support and your cooperation. You are VVIPs, very, very important personalities. Please allow our stickers to remain.
If you remove a sticker and you sit down, we will remove you. Please allow our stickers to remain. If you need our help, beckon on a protocol officer. We will locate your seat and give it to you. Please don't remove a sticker. If you remove a sticker, we will not have no option than to remove you. Thank you very much. Thank you. Nǹkan tá ń sọ ni pé àwọn ìjókòó kọ̀ọ̀kan ti láwọn tí àwọn fi sílẹ̀ fún tí àmì dẹ̀ ti wà níbẹ̀ ní stíkà yẹn tí orúkọ àwọn èèyàn dẹ̀ ti wà níbẹ̀ pé fún ẹ láti jókòó síbẹ̀ tó wá dọ́gbọ́n tó yọ stíkà yẹn kúrò pé àwọn ti mọ àwọn tó wà níbẹ̀ bó o ṣe yọ làwọn náà ṣe gbé ọ dìde kúrò níbẹ̀ ibi tó bá bára rẹ. Kábíyèsí Olúgbọ́n àti Orílẹ̀-Ègbọ́n ẹ̀ka àbọ̀sà. Ọba Francis Olúṣọlá Àlàó Olúgbọ́n Orílẹ̀-Ègbọ́n ẹ̀ka àbọ̀ síbí o. Wọ́n kàn sí àwọn rédíò yẹn lọ́wọ́. Wọ́n kàn sí wọn lọ́wọ́. Bákan náà Dry TV News Akínyín ẹ̀ka àbọ̀ síbí. Àgídìgbò 88.7. Àgídìgbò. Fresh FM. Tó mọ́lẹ̀. Lágẹ̀lú. Tó sand. Splash FM. Tó dúore. Èwo ló tún kù ẹ̀ dákun NTA. Tí ó ti mọ́. Báyìí dákọ̀ bísọ̀ẹ̀sì kò ní bínú. Bísọ̀ẹ̀sì é bínú. Kódà bí wọ́n àbí ta ni wò sí bí kò ní dùn wọ́n. Ṣùgbọ́n bísọ̀ẹ̀sì wà ń bí o. Àwọn ni wọ́n. Ìmọ̀lá ẹ̀ ní bínú ni. Kúrẹ́tà ìyọjú wò wá. Ẹ káàbọ̀ sà, ẹ káàbọ̀ mà. Àǹtí mi, ẹ káàbọ̀ ẹ kú iṣẹ́ náà. Ògbómọ̀ṣọ́. Lónìí ìkéde pàtàkì wọ́n ní sọ Yorùbá wọ́n ní tá a bá ti ń jẹ ọkà tán lónìí o ká máa béèrè pé bó láti mú kọ. Bàbá ti ń jẹ àmàlà tán pẹ̀lú gbẹ̀gìrì àti ewédú. Torí bàbá ti ń jẹ kà l'Ógbómọ̀ṣọ́ a gbọ́dọ̀ mú kọ yẹn gan ni. Ká tó kú òǹbí. Gbogbo ẹ̀ ló sì ti wà ńlẹ̀ gbogbo ẹ̀ ló ti wà ńlẹ̀. Bá a ṣe ń kà síwájú ààrẹ mùsùlùmí fún Ògbómọ̀ṣọ́ Akínyìn bàbá wa Animi Sàrùmí Basọ̀rùn Akínyìn o kò ní bàjẹ́ ẹkú àdótì ẹkú mẹ́jọ bàjẹ́ Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ o gbogbo àwọn aláàfáà pátá àdẹ́nìkan sí o l'Ógbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀ káàkiri Ọ̀yọ́ state Akínyìn àwọn ẹgbẹ́ CAN wọ́n ti wà ń bì Akínyìn kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè ẹkú àdótì Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ o bẹ́ẹ̀ ni bá a ṣe ń kà síwájú bí àwọn orí adé bá ṣí ní àti rí bàbá wa Ọ̀jájá Ọọ̀ni of Ifẹ̀ asúmọ́ba níwọ̀n ègbèje ajìnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà arọ́ba fi lọ bá ń pa akóredé ìṣọ̀lá tá a bá ń perí ọ akọni ẹja fìdá lálẹ́ gàràgà ọba tó nímọ̀ ọba tó mètò ọba tó ń tùlù ṣe ọba tó rẹwà nínú ọba tó dáa ọba tó yẹ pé gbogbo ibi tó bá ti ń ṣe nǹkan tó dáa àti nǹkan dùnú láti rí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ akí bàbá pípọ̀ ẹ dákun ẹ bá ṣe kábíyèsí forí adé o. Thank you very much. À ń kà síwájú. Mo kí Fẹ́mi Gìtá mo kí káàbọ̀ kí Fẹ́mi Gìtá kó dúró déédéé ẹ jẹ́ kí gbogbo ètò tó gómìnà ti dé wọ́n wọ àárín wa láìpẹ́ yìí tí wọ́n bá sì ti wọ àárín wa kò sí fàárà àbí àwítúnwí asánmọ́kẹ́tù ọmọ tẹ̀síwájú ló kù lẹ́ẹ̀kan sí i. Chief Sakios mo tún kí yín bí tẹ́ ẹ wà yẹn. Sakios. Chief Sakios. Labu. Adelabu mo tún kí yín. Ọmọ wọn ní wo àtẹ. Mo kí yín gan mo kí yín. Ìmọ̀ kí yín títí láéláé ni. Tẹ́ ẹ bá gbàgbé ń tẹ́ ẹ ṣe èmi ò lè gbàgbé. Honorable Kudu Ojo Ọ̀yọ́ State former speaker wọ́n wà ń bí o. Honorable Layi Muhammed former minister for information wọ́n ti dé o wọ́n wà ń bí o bákan náà Honorable Olúṣẹ́gun Adébùnmi Bonfik ọ̀kan lọ́mọ Ògbómọ̀ṣọ́ land mo kí yín o. Wọ́n ti wà ń bí wọn ò sí láti bàtà ti bẹ̀rẹ̀ wọn ò sinmi. Ẹ̀gbọ́n mi dáadáa ni Bonfik. Wọ́n dúró re wọ́n sì dúró tán. Ẹ̀gbọ́n mi dáadáa ni mo kí yín o. Lórí pé Ògbómọ̀ṣọ́ mọ́ bàjẹ́. Chief Medical Director LAUTECH Teaching Hospital Ògbómọ̀ṣọ́ wọ́n ti wà ń bí Ọláwọlé Professor Ọláwálé Ọlákùlẹ́yìn mo kí yín o. Mo ní kí Mr. Adérẹ̀mí Adédìjì náà àwọn admin ní tiwọn mo kí ẹ̀yin náà ẹ káàbọ̀ ẹ kú rìn ẹ káàbọ̀ ẹ kú rìn èmi ọmọ bíi ẹ̀yin gbàdé bí o ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ń padà Ìbàdàn àbẹ́ ń padà Sẹ́kọ̀ọ́ tẹ́ ẹ bá ń bẹ̀rù tírélà àṣùṣùà torí if you think of Ògbómọ̀ṣọ́ you think of trailer ọba trailer lójú ọ̀nà
tẹ́ ẹ bá ń padà lọ ẹ lè gba bí èmi gbà wá o ọ̀nà sẹ́yìn lè nígbà débí o ọyọ̀ kùnùnù díẹ̀ ló kù tí ó parí ọlọ́run kó bá wa yọrí ẹ̀ láyọ̀ ìsẹ́yìn mo gbà débí ọ̀nà ń tẹ́ ọtẹ́ and ìfáyín wẹ́lúwẹ́lì bọ́lá mọ́jọ́ ọbàjẹ́ acting vice chancellor Ládòkè Akíntọ́lá University of Technology Professor Ọlátúndé Kọ̀línù Akínyó Rector Federal Polytechnic Ayédè Engineer Dr. Taofik Adékúnlé Abdulhamid akínyẹ̀yìn náà ẹ káàbọ̀ ẹ kú kalẹ̀ ẹ kú dìde o ara rẹ ni a fi gbádùn ọba wa yìí o nígbà tí wọ́n eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ ọmọ èèyàn fọ̀n bí èèyàn ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ o Ògbómọ̀ṣọ́ ẹjọ́ kájọ débẹ̀ o Ògbómọ̀ṣọ́ kájọ débẹ̀ o èèyàn ńlá l'Ògbómọ̀ṣọ́ ìlú Ògbómọ̀ṣọ́ kò ní bàjẹ́ o. Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ Ọ̀yọ́ state ò ní bàjẹ́ ilé ẹnì kọ̀ọ̀kan wa ló ní bàjẹ́ o. Ajero of Ìjẹ̀rò Èkìtì àwọn náà ti dé bí Orátò Èkìtì lọ́hùn. ẹ káàbọ̀ síbí o. Kábíyèsí o. Akínyìn o. Ògèdèngbé Agbógungbòrò family. Akínyìn. láti nẹ́sà akínyìn o láti nẹ́sà àti jákèjádò àgbáyé wọ́n ti wá ń bí o Ògèdèngbé Agbógungbòrò àdìkàkà lójú ogun ẹ káàbọ̀ o ẹ káàbọ̀ síbi tó gun kì í ti kó wọn. àní ẹ̀jẹ̀ ká ẹ yó ẹjọ́ ká ẹ làágùn tẹ́ ẹ bá dénú ọkọ̀ ẹ lọ mọ̀ sinmi. ẹ sinmi bẹ́ẹ̀ Ògbómọ̀ṣọ́ la wà yìí. Director of Administration Bowen University Teaching Hospital Ògbómọ̀ṣọ́ Mr. Busayo Ọládẹ̀jọ wọ́n ti wá ń bí. Professor A.D. Ọláọlọ́hun Chief Medical Director Bowen University Teaching Hospital Ògbómọ̀ṣọ́ àwọn ni wọ́n represent wọn. Professor A.D. Ọláọlọ́hun àwọn ni wọ́n represent Chief Medical Director Bowen University Teaching Hospital Ògbómọ̀ṣọ́. ní orí ìkànnì tí mo wà yìí à ń retí ọ̀gá mi sì ń bọ̀ o Wálé Rúfàí sì ń bọ̀ Wálé Rúfàí sì ń bọ̀. wọ́n ń bọ̀ lọ́nà. wọ́n ń bọ̀ lọ́nà Dáyọ̀ náà sì ń bọ̀. bẹ́ẹ̀ni. àwọn alájọ máa gbé fúnra wa lélẹ́bọ̀ àti lórí Yorùbá bí wọ́n bá ti dé ẹ kú iṣẹ́ o ẹ̀yin oníwèé ìròyìn ẹ̀yin oní Facebook ẹ̀yin oní TikTok ẹ̀yin oní Instagram ẹ̀yin oní YouTube wọ́n ní gbogbo àgbáyé ló ti kún báyìí pé à ń pọ̀ pa àṣẹ lónìí l'Ógbómọ̀ṣọ́ gbogbo ayé ló ti mọ̀ wípé à ń ṣe bẹbẹ l'Ógbómọ̀ṣọ́ lónìí yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. Ọlọ́run ò sì ní sọ di bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láṣẹ Ọlọ́run. máa wo lẹ̀. bẹ́ẹ̀ rí nǹkan wọ́n fà jùlọ hàn wá kó ẹ̀wọ̀ orí òkè tẹ́ǹtì eégún wọ́n fẹ́ gorí tẹ́ǹtì kò sí wàhálà ẹ̀yin lẹ́ni gbogbo wa o. Nigerian Television Authority is covering this event live and direct. God bless you. Amen. God bless you. Broadcasting Corporation of Oyo State is covering this event live and direct, and all other radio stations, Splash FM, Lagelu FM, Agidigbo FM, Fresh FM, wọ́n cover it live. T'Ògbómọ̀ṣọ́ kilo radio, sorry. Parrot FM, Akéde Àṣà, Akéde Àṣà, Fẹ́mi Guitar, ó yá tẹ̀ kọ́kọ́ fún mi lọ́wọ́ náà. Now, this is come and test the microphone. Fẹ́mi Guitar, come and test the microphone. Testing the microphone. Fẹ́mi Guitar, Òṣòjóró, wà kó báyìí lọ gbé nísìnyí o. Àlọ́. Sẹ́rù eléyìí lẹ wá wọ̀. Sẹ́rù eléyìí lẹ wọ̀. Èmi jẹ́ lọ máa sọ fún ìnáwó yìí ni. Mo lọ máa sọ ni. Mo ti jọ yín kóhùn mi lè dùn. Mo ti jọ gẹ̀dẹ̀ kóhùn mi lè dẹ̀. bí a ṣe ń bá bọ̀ sẹ́nitọ̀ Ọmọ́táyọ̀ Fátáì Buhari ẹ máa wọlé bẹ́ẹ̀ ni ẹ máa wọlé kò ní bàjẹ́. Mo ti jọ yín kóhùn mi lè dùn. Mo ti jọ gẹ̀dẹ̀ kóhùn mi lè dẹ̀. Gbogbo yín mo kí mi ò lólódì lẹ́nìkan. Àti fìtọ̀ Ọlọ́run ṣáwájú.
ayé mi retí ẹlẹ́yà níbo lẹ fi tolúwa sí. ọmọ ó bá máa ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ lónìí ìgbà ń bọ̀ kánkán tó nílé ló ń bá ilé ayé ẹ̀dá bí ìṣẹ́jú wa kàn mọ́ lórí ọba jẹ́ àlògbà yìí pẹ́ o láyé. In my journey through the world, over London, overseas, I see different cultures and different people's way. I was born where the sun never sets and never rises. I was born where the heat is like a second skin. Children crying on the streets, automobiles are making noise. The land is growing dry and weak, spirits are in low. The forefathers are calling me, never tired, never weary. The pride in me is busting loose. I'm an African boy. Silent orin Èdùmàrè ló fún mi látòkè wá. Gbogbo ládéládé gbogbo yín mo kí o. Kábíyèsí bàbá mi Ọọ̀ni of Ifẹ̀ o. Mo ti kọrin lọ́jọ́ sí pé tálẹ́ǹtì orin Èdùmàrè ló fún mi láti. Olúwa ó ṣé o. Kò kà mí mọ́ àwọn Jésù Kristi Olúwa ó ṣé o. Tọ́ka mi mọ́ àwọn ọkùnrin. 19th of December Ògbómọ̀ṣọ́ la wà yìí àti lọ́ba tuntun l'Ógbómọ̀ṣọ́ òye. Ọba Ghandi Afọlábí Ọláoyè kábíyèsí tìjọba tuntun lásìkò tiẹ̀ Ògbómọ̀ṣọ́ máa tẹ̀síwájú. Tálẹ́ǹtì orin ọ̀hún Èdùmàrè ló fún mi látòkè wá. Olúwa ó máa ṣe o tó kà mí mọ́ àwọn. Olúwa ó ṣe o tó kà mí mọ́ àwọn. Ó yá mo ní ẹ̀bùn orin, ẹ̀bùn tó níye lórí òye. Ẹ̀bùn orin, ẹ̀bùn tó níye lórí. Pásítọ̀ ṣàlọ́bà wa o, ọmọ Ọlọ́run ni o. Ọmọwé lọ́ba wa o. Àsìkò tiẹ̀, eku aké bí eku, ẹyẹ aké bí ẹyẹ. Ọmọ ènìyàn fọ̀n bí ọmọ èèyàn. Lágbára Ọlọ́run l'Ògbómọ̀ṣọ́. Ọba Ghandi Afọlábí Ọláoyè.
ẹ bá ń gbọ́ mímọ́ mímọ́ bí ẹ bá ń gbọ́ mímọ́ mímọ́. Bí ẹ bá ń gbọ́ ògo ògo bí ẹ bá ń gbọ́ ògo ògo ẹ má yà sọ́tún ẹ má yà sósì ẹ má yà sọ́tún ẹ má yà sósì. Ilé Jésù ní kẹgbà lọ ilé Jésù Ghandi lóní sọ pé gbogbo èṣù máa ró wọ́mú wọ́mú gbogbo èṣù máa ró wọ́mú wọ́mú. Ogun ọ̀tá mi kò gbọ́dọ̀ fọ́hùn. Ogun ọ̀tá mi kò gbọ́dọ̀ fọ́hùn. Kò gbọ́dọ̀ fọ́hùn torí mo ní bàbá. Àsùn síwájú ó yá o. Ó yá o. Ọmọ Jésù ó yá. Ká lọ òye. Ó yá o. Ó yá o. Ọmọ Jésù ó yá. Ká lọ o. Oya o, oya o, ọmọ Jésù oya ká lọ o, oya o, oya o, ọmọ Jésù oya ká lọ o. Mo kí ọmọ àtúwà tí ó pin olú ọ̀wọ́ rí kábíyèsí mi o. Kábíyèsí mi o, olú. Gbogbo English pátápátá mo kí. Mo ní kí mo lẹ́sọ̀ ni. Mo ní kò ní lè bàjẹ́ sẹ́. Tí ò ní lè bàjẹ́ rárá. Tó sì mi àtàtà sátì. Oya ṣẹ̀bẹ̀dẹ̀ 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 ọmọ aláwọ̀ sátì sátòsí tòsí mi o àbúrò kábíyèsí olùgbọ́n mo kí bàbá. Àwọn tó fi iṣẹ́ orin lé wa lọ́wọ́ o sátòsí mi àtàtà bóyá. Sórí kábíyèsí ọlọ́run àgbáyé yéye ọlọ́run àgbáyé. Ìwọ ni tó ní gbẹ́kẹ̀lé mi. Bàbá Olúwa ọmọdé bàbá lórí àná. Àríyọ̀ mìíràn gbọ́. Kò sẹ́ni tó lè ṣe bí kì í ṣe o. Kò sẹ́ni tó lè ṣe bí kì í ṣe o. Àtẹ̀rẹ̀rẹ̀ o kárí ayé. Bí mo jí lówùúrọ̀ kùtùkùtù máa kọ́kọ́ dorí mi mú o. Mo sórí ire o ẹlẹ́dàá mi mo dúpẹ́ o. Ọba Ghandi lọ́ba wa Ògbómọ̀ṣọ́ wòye. Multinational company l'Ògbómọ̀ṣọ́ tó bá sí ya. Bí mo ti lówùúrọ̀ kùtùkùtù wà kọ́kọ́ ń dorí mi mú. Mo sórí ire o ẹlẹ́dàá mi. Ènìyàn tó bá láyé o ó yẹ kó dúpẹ́. Gọ́vnà Mákindé o ẹ káàbọ̀ sórí ètò yìí. Ènìyàn tó bá láyé o ó yẹ kó dúpẹ́. Wẹ́sì dìde make it thank God o. Ṣàlàlà lálàlálàlàlà. Ó yẹ jẹ́ kájọ jó ẹ̀yin ẹlẹgbẹ́ mi o. Gọ́vnà Mákindé wọ́n ní kí gbogbo ìlú pátápátá ẹ̀yin ẹlẹgbẹ́ mi o. Wọ́n ní àpò oríire gbogbo Ògbómọ̀ṣọ́. Gọ́vnà Mákindé ẹ káàbọ̀ sórí ètò yìí ayíyá. Síwájú lélelélelélelélelélé ayíyá. Kúlùkù ọ̀yẹ̀yẹ. Ọ̀yẹ̀yẹ kúlùkù yẹ̀yẹ̀.
láàrin ọ̀sẹ̀ kan wọ́n ti fọba tuntun méjì jẹ o ìwòyí last week Thursday asẹ́yìn tuntun nílùú Ìṣẹ̀yìn lọ́jọ́ ìní 19th of December 2023 Ògbómọ̀ṣọ́ ṣàlàwọ̀ yìí olóore olóore olóore. Ó yá ìjọ ọpá ẹ̀rẹ̀dà Ògbómọ̀ṣọ́ ìjọ ọpá ẹ̀mí rèé. Ṣèyí wọlé dé ẹ̀bà fún wọn. Ṣèyí wọlé dé. Ṣèyí wọlé dé ẹ̀bà fún wọn. Ṣèyí wọlé dé. Ènìyàn lọ́rùn ṣe lóore dà. Ó náwó lókè. Wọ́n ṣe mí gbogbo Ògbómọ̀ṣọ́ mi ò gbọ́. Àní ènìyàn lọ́rùn ṣe lóore dà. Ó náwó sókè. Wọ́n ṣe mí ó ṣe mí mo dúpẹ́ lọ́wọ́ Jésù olùgbàlà. Hallelujah mo wá dúpẹ́. Ènìyàn ló kọ́lé alájà. Sọ́jáde láyé. Mo dúpẹ́ lọ́wọ́. Ó yá ijó sẹ́yìn tó ń lànà wọn ń pariwo. Sọ̀rọ̀ kí n kọ́, sọ̀rọ̀ máa ń kọ́ o, sọ̀tún láìpẹ́, ìyẹn ń bẹ̀ ń bẹ̀, àwọn àbí. Ó yá èyí kàkà, ìkì kàkà. Gbogbo Ògbómọ̀ṣọ́, ẹ̀yin ti Mákindé. Double celebration say. Thank you very much. Thank you, Danny Guitar. We already have the executive governor of your state here seated. Shall we rise to honor Nigeria as we take the national anthem? Or your state anthem. Ògbómọ̀ṣọ́ anthem. Ògbómọ̀ṣọ́ ajílẹ̀tẹ̀, Ògbómọ̀ṣọ́ ajílẹ̀tẹ̀, tí ògo rẹ̀ là ń parí, ìlú tàtẹ̀ sáàrin ọ̀dàn, ọ̀gán nínú ìlú Akin, Ògbómọ̀ṣọ́.
fún gbogbo ayé ní tìmọ̀ ọlọ́gbọ́n ni wá iṣẹ́ bá ti yá ṣíṣe ni Ògbómọ̀ṣọ́ fẹ́ ìlú wọn ìlú ọlọ́lá ìlú akọni Olúwa Olódùmarè fọwọ́ ọ̀tún rẹ̀ dìlú àmọ́ fọ́ba àtàwọn ènìyàn rẹ̀ lẹ́mí ìfẹ́ àtòdodo adẹnu ọkọ̀ àsìmí o adẹnu ọkọ̀ àsìmí ogun òjàjà kọ́kọ́ Ògbómọ̀ṣọ́ adẹnu ọkọ̀ àsìmí. Kí Ọlọ́run kí ó bùkún fún Ògbómọ̀ṣọ́. Àmín. Please take your seats. Your Excellencies, royal fathers here present, our traditional leaders from across the country. It gives me great pleasure to welcome us all to the official coronation and presentation of staff of office to the 21st show of Ogbomoso land, His Imperial Majesty, Ọba Ghandi Afọlábí Ọláoyè. Ẹ dákun bá ṣe kábíyèsí o. Àmì ò gbọ́ yín dáadáa, kábíyèsí yín ò kò dúlẹ̀ dó. Àdàpọ̀ àwọn èèyàn mú kọ́ àwọn ìjàkàrà Ògbómọ̀ṣọ́ láàárọ̀. Ẹ má wọ́rí ẹ̀kọ́ ní máa ń jẹ́ kó ń wá ọ̀là dáadáa l'Ógbómọ̀ṣọ́ ẹ má wọ́rí. Ẹ má bá a lọ ká tó parí òun ọ̀là. Kábíyèsí ti ní kẹ́kọ̀ọ́ gbóra hàn. Òun ọ̀là. Your Excellencies, distinguished and eminent personalities, we start with opening prayers. And to lead us in the tripartite prayer session, I'd like to invite forward Reverend Joe Olaya for the Christian prayer, and for the Muslim prayer, Parokoyi of Ogbomoso land. Káwọn náà tẹ̀lé wọn. Àti Dr. Àkànní Ọládẹ̀jọ fún ìṣẹ̀ṣe. Kí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ká máa bọ̀ báyìí ká ṣe ní sísẹ̀ntẹ̀lé. Ká sì ṣe àdúrà yẹn gẹ́gẹ́ bí èyí tọ́lọ́run fúnra rẹ̀ ti gbà ká tó ṣe. Ìṣẹ́jú kan ni ká tètè ṣe pàápàá. For whatever God does is eternal. Nothing can be added, nothing can be removed. This is the doing of the Lord, and it is marvelous in our sight. And therefore, we are going to lead everything into the hands of God. Ẹ jẹ́ ká dìde dúró fún àdúrà. Ní orúkọ Jésù, ní orúkọ ńlá ti Jésù, ní orúkọ tó ju gbogbo orúkọ lọ. A fi ògo fún Ọlọ́run òkè àti Olúwa ayé. Ọba tó ní ọ̀run tó sì ní ayé. A gbé orúkọ ńlá yín ga. A dá ọjọ́, ẹ sì mú ọjọ́ bá wa. A dá àkókò, ẹ sì jẹ́ kó kò. Ẹ jẹ́ kó ohunkóhun ó yẹ. A dúpẹ́ nítorí pé ẹ jẹ́ kó ṣeé ṣe. Bàbá ẹ gba ọpẹ́ wa. Ní orúkọ Jésù ẹ gba ìyìn wa. Àní lónìí sẹ́ tí a ń bá wa ṣe ayẹyẹ yìí ní orúkọ Jésù kí ògo yín kí ó farahàn. Gbogbo ohun tó lòdì sí ire kó pòórá. Mo sì pa á láṣẹ báyìí. Òkùnkùn àti ibi kì yóò rí àyè ṣiṣẹ́. Ayọ̀lá wá ayọ̀lá ó padà. Ire la bá wá ire la ó bá lọ. Kò ní ṣàṣìṣe. Ọba tuntun náà tó ń jẹ yóò kórè wọ̀lú. Ògbómọ̀ṣọ́ á bẹ̀rẹ̀ sí ní lọ síwájú. Ògo Ọlọ́run á bẹ̀rẹ̀ sí farahàn. Àkọọ́lẹ̀ tó Ògbómọ̀ṣọ́ láti ìbẹ̀rẹ̀ wá tí Ọlọ́run ti dá Ògbómọ̀ṣọ́ fún yóò bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ. Olúwa dúpẹ́ pé ẹ ti gbọ́ wa. Gbogbo ayẹyẹ náà jẹ́ kó ṣeé ṣe. Bí a ṣe wá lálàáfíà kí a padà lálàáfíà. Kò ní ṣe aburú kankan. Ní orúkọ Jésù Olúwa wa. Àmín. صلوا على النبي الكريم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد ẹ dákun ẹ tún jẹ́ kí á dìde fún Ọlọ́run Ọlọ́run ni a dìde fún kìí ṣe èèyàn ọlọ́mọṣà wọlé abẹ́ àlàáfíà ara wa ọlọ́mọdé ó dínkù subhanallah walhamdulillah wallah ilaha illallah allahu akbar allahu akbar
wàlá àwòlá wàlá kúwàtà ìlà bílẹ̀ àlìyé azim. Ẹ jẹ́ ká jókòó. Ọlọ́mọṣà wọlá àfọ̀mọ́tà sí fọ́lọ́hún. Gbogbo ntí afẹ́ sẹ́ndì lẹ́nìí. Ọlọ́run àbíọ́. Ìwọ lọ bá wa bẹ̀rẹ̀ rẹ̀ jẹ́ ká parí pẹ̀lú alhamdulilayi. Bàbá wa Ọba Ghandi Afọlábí Ọláoyè orúmọgẹ́gẹ́ kẹta sọ̀hún ti l'Ògbómọ̀ṣọ́ tí gbogbo wọn wá pé tì Ọlọ́run àwa bì ọ́ wọ́n fi wọn pa wá lẹ́kún Ọlọ́run á bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilayi ọlọ́sẹ̀jáde pẹ̀lú alhamdulilayi àfi tí bàbá wa yìí àfi kí ọlọ́lá jùlọ Ṣèyí Mákindé gọ́vnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọlọ́sàjáde yín pẹ́ o ẹ ṣeun ẹ kú àdúró tiwa ọlọ́sàbà pẹ̀lú gbogbo àwọn tí ọlẹ́tọ̀ káàkiri torí àsìkò akíyàbá wa Ọ̀ṣínbàjò náà akí gbogbo orí adé lápapọ̀ ọlọ́sàbà sọ gbogbo wa la ilaha illallah allahumma salli ala sayyidina muhammad al-fatih lima khuliqa wal atiq liman sabaqa nasrullah bil aqwa wal adillah siratal mustaqim wa ala alihi akam qadrihi wa imtidar al-azim subhana rabbika rabbil izzati amma yasifun wassalatu wassalamu ala al-mursalin alhamdulillahi rabbil alamin kaniyẹniyẹyẹlé ayọ̀bá kalẹ̀ rírọ̀ ní ràdàbà rọ̀bà lọ́rùn asọ́lékeleke kì í dọ̀tí ọwọ́ la ọba àtòkè subhana rabbika rabbil izzati amma yasifun wassalatu wassalamu ala al-mursalin alhamdulillahi rabbil alamin. Akí kábíyèsí akí gbogbo orí adé ọrùn ìlẹ̀kẹ̀ tó wà níjókòó à ń ṣe níwúre ní àárọ̀ yìí wípé ìgbà tí ọba wa yìí ọba wa Ghandi Afọlábí Olúfẹ́mi Ọláoyè orúmọgẹ́gẹ́ kẹta ìgbà wọn yóò san wá o lágbára Olódùmarè eku yóò ké bí eku lákòókò tiyín ẹja yóò ké bí ẹja ẹyẹ yóò ké bí ẹyẹ ọmọ ènìyàn náà yóò sì fọ̀ bí ọmọ ènìyàn ìgbà yìí yóò rọ ẹnìkọ̀ọ̀kan wa lọ́rùn adúpẹ́ fún yín o Olódùmarè yóò wà pẹ̀lú yín irúnmọlẹ̀ gbàmọlẹ̀ wọ́n wà pẹ̀lú yín àwọn alálẹ̀ tó fà yín kalẹ̀ tí wọ́n fi yín síbẹ̀ wọ́n wà pẹ̀lú yín wọn ò ní padà lẹ́yìn yín àìmọ́ ṣe kò ní tọ́ sí yín o lágbára Olódùmarè àjíǹde ara yóò wá jẹ fún yín gbogbo ntẹ̀ ń fẹ́ Olódùmarè ti ṣe èyí tó kù ń bẹ̀ òun náà ni kí àjíǹde ara kó máa jẹ fún yín lórí ìtẹ́ kí ẹ̀mí yín kó sì gùn lórí ìtẹ́ lágbára Olódùmarè ó ṣe bẹ́ẹ̀ Ifánilálùdé la wo ayé àyàmíkéèdì la wo di ọ̀run ìdíkèrè kọ gèdè awolé ọlọ́yẹ́dẹ́ afọlọ́yẹ́ tààràgbá ọmọ amúrin kàdọ́gbọ̀n agogo ifá ọlọ́yẹ́ ti kọ́nú ilé amúrẹ̀gì lọ rèé dá kíní fi rúbọ tí ò fi kú mọ́ orógbó akẹnu òkùrùkùrù àparò ọlọ́yẹ́ ń jí ibò òjì bí ẹyẹ bá jẹ ẹyà máa fọ ẹyà máa gbọ́nra òkùrù àparò ọlọ́yẹ́ òjìrì àjíǹde ara yóò máa jẹ fún yín o ẹ̀mí yín ó gùn o yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹ bẹ́ẹ̀ o àṣẹ ní tèdúmarè. àṣẹ. ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè ẹ̀làbọ̀ ṣíṣẹ́. ètò tẹ̀síwájú báyìí nígbà tí a máa ṣe àfihàn àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn tí wọ́n wà ń kalẹ̀ ṣùgbọ́n a kọ́kọ́ kọjá lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n pàtẹ ètò tèní tí wọ́n pàjùbà ètò tí wọ́n ní a máa roko tọ́ ìyẹn náà ni gómìnà àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn yẹn ìdáwọ̀ a máa ṣàfihàn àwọn lọ́balọ́ba orí adé ọ̀rùn lẹ̀kẹ̀ tí wọ́n wà ń bí lẹ́ẹ̀kan sí ẹ̀kú kalẹ̀. ẹ ṣeun Alhaji. Once again, Your Excellencies and distinguished and eminent personalities, our royal fathers, on behalf of the Executive Governor of your state, His Excellency Governor Ṣèyí Mákindé, and the good people of Ògbómọ̀ṣọ́ land, home and abroad, I welcome you all once again to the coronation and presentation of staff of office to the 21st show of Ògbómọ̀ṣọ́, His Imperial Majesty Ọba Ghandi Afọlábí Ọláoyè. Ẹ dákun lẹ́ẹ̀kan sí ẹ ṣe kábíyèsí o. Kábíyèsí o. To appropriately start such an event, we would like to give honor to whom honor is due. And I will start with no other person other than our immediate past Vice President. You know him, man of the people. Please appreciate His Excellency Professor Yemi Ọ̀ṣínbàjò, SAN GCON, former Vice President of the Federal Republic of Nigeria. A round of applause for him, please. Seated next to the Vice President is our Governor, the numero uno citizen of your state, Vice Chairman Nigerian Governors Forum, and Executive Governor of your state,
Please, with a round of applause, I appreciate His Excellency, Governor Seyi Makinde Atewo Yida. Representing the Governor of Kwara State, who is actually my boss's boss. Is the Chairman, Nigerian Governors Forum. Is ably represented here by his deputy, the Deputy Governor of Kwara State, His Excellency Kayode Alabi. You are most welcome, Your Excellency. Our Deputy Governor here in Oyo State, His Excellency Barrister Abdurrahim Adebayo Lawal. Atewo to one another. We have a former Deputy Governor here in Oyo State here with us, His Excellency Engineer Hamid Badamosi. You are most welcome, Your Excellency. I'm happy to announce that we have a star-studded entourage from Abuja here today. We have a former Minister of Sports in the Federal Republic of Nigeria, Chief Sunday Dare. He's a proud Ogbomoso person, so you want to clap very well. And Ogbomoso Chief is not a small person, no. The former Nigerian High Commissioner to Kenya and Seychelles, His Excellency Ambassador Ake Oyateru, is also here with us. We have the Chairman of the Federal Inland Revenue Service, Dr. Zach Adedeji. You're welcome, Doctor. A retired Permanent Secretary of the Presidency, who also at this occasion is standing in for the SGF. I'd like to recognize Mr. Olusegun Adekunle OON. We have the MD Ogun Osun River Basin, Otoba Olufemi Odumosu, and Mr. Olasukanmi Dumoye, also here with us. The Senator representing Oyo North in the red chambers, Senator Abdul Fatai Buhari. You are welcome, distinguished Senator. Also here with us today, gracing today's occasion, is the former Speaker of the Oyo State House of Assembly, distinguished Senator Monsurat Sumonu. Other senators here present, Senator Ayola Agbola, Senator Gbenga Babalola, and representing Ogbomoso North, South, and Orire Federal Constituency in the Green Chambers, we have Honorable Olamiju Wolo Alawa Akala. You are most welcome, Honorable. The Majority Leader of the House and Honorable Member representing Ogbomoso South State Constituency at the Oyo State House of Assembly, Honorable Sonjo Adedoyin. Honorable representing Ogbomoso North State Constituency, Honorable BC Oluranti Oyewo Michael. We have elder statesmen in Oyo State here with us. Former Chief of Staff here in Oyo State, Dr. Saka Balogun is here with us. I'd like to also use him to specially recognize all members of the Oyo State Elders Council. Persons like a former Minister of the Federal Republic of Nigeria, Elder Wale Oyelese. You are most welcome, our elders. Chairing the State Advisory Council is Chief Bolaji Ayorin, the SANOFR. I'd like to use it to recognize all members of the State Advisory Council here present. The Secretary to the State Government, Professor Olanike Adeyemo, is also here with us. The Chief of Staff and Chairman, Coronation Planning Committee, Honorable Otumba Segun Ogunwe. You're most welcome. The Head of Service, Mrs. Olubumioni, MNI. The Deputy Chief of Staff, Honorable Fola Oyekunle. And we have certain commissioners who have been carrying today's event on their head because they have no choice. It must succeed. Honorable Commissioner for Local Government and Chieftaincy Matters, Honorable Segun Olaiwola. Honorable Commissioner for Culture and Tourism, Dr. Wasiu Olatubosun. And a Prince from Ogbomoso, Honorable Commissioner for Information, Prince Dotun Oyelade is also here with us. I'd like to use them to recognize all honorable commissioners here present. Special advisors, executive assistants, special assistants, all other aides to the governor here present. The chairmen and DGs of agencies and corporations here present. Secretary and the members and escorts of the PDP in Oyo State. All other party escorts. Our host local government chairman, Honorable Akonji Kabir Ayuade, and all other local government chairmen here present. Permanent secretaries. The Central Planning Committee, wherever you are for today's event, we appreciate you. Other distinguished and eminent personalities, gentlemen of the fourth estate of Rem here present, we really, really appreciate you. Your Excellencies, it was brought to my notice
that I have a man whom I was boldly named after, General Oladayo Pokuola. Please, a round of applause for him, please. We appreciate you, General. Thank you for making it here. He once was in charge of your state. To appreciate our royal fathers here present in the right order, Alhaji Oriyomi Hamzat, who can you? Ẹ ṣeun. Àwọn bàbá wa orí adé ọrùn lẹ̀kẹ̀ wọ́n ti wà ń bí kí n bẹ̀rẹ̀ lórí bàbá wa kábíyèsí arólé Oòduà Ọ̀ọ̀nìrìṣà ọba Ẹnìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá II. Kábíyèsí o. His Royal Majesty Olú of Igbóọrà àwọn náà ti wà ń bí. Kábíyèsí o. His Royal Majesty Ọba Samuel Babátúndé Oyèbámijí Àmọ́ II Òkèlérin. Ẹ bá mi ṣe kábíyèsí o. Kábíyèsí o. Níbi tó dé dúró náà ni ọ̀gá mi Adémọ́lá Adéníyì wọ́n tún bá ń gbé láti bẹ̀. Your Excellencies, distinguished eminent persons, ladies and gentlemen, we must also put it on the record that by God's grace we have in our midst of Royal Father, by God's grace, Ogiame Atuwase III, CFR, Olu of Warri is here, all the way from Warri. Can we please put our hands together resoundingly for the Olu of Warri? We welcome you into our midst. We must also put it on record because of paucity of time that we may not be able to go all the way to name all the Obas here. But while General Oladayo Pokuola was being introduced, it was appropriately done, but then it was not added that right now, Baba, Awane Ashiwaju Bobole Ogbomoso, ẹ bá mi fún ẹ ní àtẹ́wọ́ lẹ́ẹ̀kan sí Akíwọ́, Baba kò ní bàjẹ́ o. We have in our midst other royal fathers in Ogbomoso land. Because of paucity of time, we may not be able to name you one by one. Ṣùgbọ́n gbogbo àwa tá a mọ̀ iye ọba aládé ẹ bá ń ṣe kábíyèsí gbogbo àwọn ọba nílẹ̀ Ògbómọ̀ṣọ́ o. Bákan náà àwọn ọba láti gbogbo ilẹ̀ òkè ògùn wọ́n ń bẹ ń bí ẹ bá ń ṣe kábíyèsí o. Bákan náà la rí àwọn bàbá wa aláìlúwà àti àwọn ọ̀tọ̀kùlúùlú láti ilẹ̀ Ìbàdàn ẹ bá ń ṣe kábíyèsí o. Ẹ tún bá ń fi kára ó lé ẹ bá ń fi kún o. All the way from Okela, we must put it on record that He's honoring us today, but not only us, but God. We have His Royal Majesty Ọba Dr. Abolani Aroikeye Ọ̀rọ̀gún Òkèlá ẹ bá ṣe kábíyèsí o. And our own Kábíyèsí Olúgbọ́n of Orílẹ̀-Ìgbọ́n, His Imperial Majesty Ọba Francis Olúṣọlá Làó Baba is here ẹ bá ṣe kábíyèsí o. And all the way from Ìjẹ̀rò Èkìtì kábíyèsí wọ́n wà ń bí His Royal Majesty Ọba Adébáyọ̀ Adéwọlé Ọwá Ajérò ti Ìjẹ̀rò Èkìtì ẹ bá ṣe kábíyèsí o. Mo sọ lẹ́ẹ̀kan mo ní láti ilẹ̀ Ìbàdàn àwọn ọba ń bẹ ń bí tí ẹ ṣojú kábíyèsí aláìlúwà Ọba Senator Dr. Mahood Ọlálékan Aliwo kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Àwọn bàbá wa aláìlúwà Ọba Barrister Tajudeen Ajíbọ́lá Abímbọ́lá ó wà ń bí ní gẹ́gẹ́ bí aṣojú Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Ẹ bá ń ṣe kábíyèsí fún wọn o torí kábíyèsí ẹ ṣé àdúpẹ́ o. We have also been told that bàbá wa kábíyèsí lórúkọ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn bàbá wa aláìlúwà Ọba Abíọ́dún Kọ́ládàísí àwọn náà wà ń bí nítorí kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Ọ̀nà pọ̀ lónìí fún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn òun ò ṣe ní àǹfààní láti wà ń bí. We also have it here that the member of the House of Representatives
Representing Ogoluwa Surulere Federal Constituency, Smato, Ojo Sunday Makajola is powerfully here by God's grace. Bí ètò bí ó ṣe ń tẹ̀síwájú kí àwọn ikọ̀ agbáṣàga kí wọ́n máa múra sílẹ̀ ọwọ́ òbòkúnlẹ̀ Ìjẹ̀ṣà àdúgbò pọ̀ wọ́n ní aṣojú ń bí o ògbóni gbogbo òpólé ọba Kẹ́hìndé Oyèlẹ́yẹ laṣojú wọn bí àkíwá káàbọ̀ pẹ̀lú arógbó ti ìrógbó àkí káàbọ̀ sí àárín wa o. Kí àwọn agbáṣàga nílé iṣẹ́ tó ń gbàṣàga nípínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n tún wá dábí ẹdun rọ̀ bí òwe ní ilé ní ọ̀nàdébò onírètí ẹ̀yin náà káàbọ̀ síbí o. Ó yá ẹ jẹ́ á tún gbádùn wọn gẹ́gẹ́ bá a ṣe gbádùn wọn. Ẹ ṣeun. Òjòṣù ẹrù yẹn kò bá ọmọ alákàn ọmọ fọpọ láyé ọba Ọláoyè eku akébí eku ẹyẹ akébí ẹyẹ ọmọ ènìyàn afọwọ́ bí ọmọ ènìyàn àṣẹ òrìṣà lẹ́nu mi o àṣẹ òrìṣà lẹ́nu mi èyí mo bá wí irú mọ́ lẹ́gbà àgbàdàdà o àṣẹ òrìṣà lẹ́nu mi. Bye.
aládé owó Afọlábí orí ní sẹ́nitá tẹ̀pá ẹ̀lẹ́kẹ̀ orí ńlá gbàgbé ọjọba nínú àrò orí ńlá gbàdú kò wájọba ìlú kọsùn orí gbẹlẹ́kẹ̀lẹ́kẹ̀ ọjọba nílùú Kẹfún orí ọ̀sẹ̀ bẹ́ẹ̀ bá Afọlábí Ọláoyè ọba ìlú Ògbómọ̀ṣọ́ pò Ọláoyè o arúgbó gẹ́gẹ́gẹ́ tínú àwọn kélébé Ọláoyè o Ọláoyè tó gba nínú ọmọ kélébé òṣòro láti gbàgbé. Ọ̀dẹ̀ nílé fọ́sọ̀ bí o ọ̀dẹ̀ ló kó ìbàrú bàbá tó bí yín lọ́wọ́ aláwọ̀ ọmọ òjòlù jẹ́pẹ́ ìbàrú ọmọ òjòlù pẹ̀lú ìyá àbàrúkú ìbàrú sọ́kọ̀ wò lọ́kùtù àbáwàrúkú ìbàrú sọ́kọ̀ wò lè gbàwẹ̀ kókó gbẹ̀gìrì ló fọ́ bàrú lé nínú ilé bàbá tó bí ọlọ́mọ lẹ́gbẹ́ wọlé rí ẹnu bàrú bàtà lọ́wọ́ tí ò bá kú tó bá níjọ́ mẹ́rìndínlógún wà á mórí wọ̀wé bí iṣu lórí èrò tè ní àgbẹ̀ nìyí bẹ́ẹ̀ dúró ọba àgbẹ̀yẹ mi dúró. ojú ọ̀rọ̀ ni ò jẹ́ lẹ́kẹ̀ẹ́ omi lé bàbá tó bí ọlọ́mọ máa gbọ́ gbogbo ládéládé tí ń bẹ̀ kálẹ̀ gbogbo yín pátápátá. ẹ ṣe kábíyèsí fún gbogbo orí adé pátápátá. kábíyèsí o. ṣèyí ọmọ Mákindé akẹ́kílẹ́kùn òkú dẹ̀dẹ̀ tẹrùtẹrù onílé àyàyò abilékọ tó ń jẹ Mákindé béèrè lọ́wọ́ àlejò pé mo ti wá kó tó ní kọ́ máa jẹun lọ. Ṣèyí Mákindé ṣe bẹ́ẹ̀ di gómìnà làdúgbò ẹ wò gbòòrò wò bó ṣe rí o ẹ wò gbòòrò wò bó ṣe rí o jásí kòtò jásí gegele kò sínú ìjọba Ṣèyí ọmọ Mákindé. Ṣèyí ṣèjọba tá o nítorí tẹ̀lẹ̀mù nílé Ọ̀yọ́ nìkan máa gbádùn àwọn Ṣèyí ọmọ Mákindé orí rẹ̀ ò ní burú láyé. Ṣèyí ọmọ Mákindé ọdún òjò ọmọ arọ́tí wẹ̀ bí òjò òjò ṣe bẹ́ẹ̀ tiẹ̀ lẹ́ẹ̀ní jájá mọ́ ọmọ apájá fún ẹ láwọ̀ jẹ ọmọ abúnibúni abẹ́ẹ́bú wọ́n ti ní ọmọ olóòjẹ́ o pẹ̀tí ẹ̀jẹ̀ ọmọ apájá fún aláwọ̀ jẹ tó ń pẹ̀tù tó lóòjẹ́ ọmọ arọ́tí wẹ̀ bí òjò ọmọ sàkúmọ̀ sàṣà wọ́n kì bàbá tó bí yín lọ́mọ òjò ọmọ búnibúni bẹ́ẹ̀bú wọ́n ti ọmọ ríniríni bẹ̀rí bú ẹ̀kẹ́ ọmọ tóní fìdómọ̀ ìmọ̀ ọjọ́ ọmọ ìdẹ́ ọmọ àrọ́tí wẹ̀ bí òjò ẹ̀jẹ̀ ọmọ apájá fún aláwọ̀ jẹ máa gbé Ṣèyí
dúpẹ́ ló tán. Ọ̀rọ̀ wa ò gbẹ́jọ́ wẹ́wẹ́ ká sá máa dúpẹ́ ló tán. A round of applause for the cultural troupe. Thank you. Your Excellencies, the and eminent personalities, our royal fathers, will proceed with today's event. And the next thing on the agenda is a speech by the Honorable Commission on Chieftaincy Matters. Honorable Segun Olayiwola. Your Excellency, the Vice President of the Federal Republic of Nigeria, Professor Yemi Osibajo. Your Excellency, the Executive Governor of Oyo State, Engineer Dr. Oluwaseyi Makinde, FNSC. Your Excellency, the Executive Governor of Oyo State, Governor Ademola Ade. Please permit me to stand on the existing protocol. This is an address of welcome delivered by Honorable Olusegun Olaiwola, the Honorable Commissioner for Local Government Matters, Oyo State, on the presentation of instrument of office and staff of office to His Imperial Majesty Ọba Ghandi Afọlábí Ọláoyè Orumagege III, the Shohun of Ogbomoso. It is a great honor to be here to celebrate the official presentation of the instrument and staff of office to His Imperial Majesty Ọba Ghandi Afọlábí Ọláoyè Orumagege III, the Shohun of Ogbomoso. Rejoice with the sons and daughters of Ogbomoso who are abroad on this occasion. We also thank the Almighty God who has made this possible. Enough credit must be given to Excellency, the Executive Governor of our state, Governor Seyi Makinde, FNSC, for the approval of this issue, without which there wouldn't have been the ceremony of today. Being an Oba is divine, but comes with huge responsibilities. I implore your Imperial Majesty to ensure maximum cooperation and harmonious relationship with the government of Oyo State, not only to attract developmental projects to the city of Ogbomoso, but to ensure safety of property of all and sundry in your domain. Imperial Majesty, when the righteous reign, the people rejoice. And in Nigeria, as the instrument and staff of office are handed over to you today, therefore, the government of Oyo State, the good people of Oyo State, the sons and daughters of Ogbomoso, and even your friends home and abroad, wish your Imperial Majesty a long, peaceful, and successful reign. Kádé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, ìgbà yín á tù wá lára. Kábíyèsí o. Thank you all, and God bless you. A round of applause for the Honorable Commissioner for Local Government and Chieftaincy Matters, Honorable Segun Olayiwola. Your Excellency,
We already have here with us the number one citizen of Osun State, His Excellency Senator Ademola Jackson Nuruddin Adeleke Imole. A round of applause for the governor of Osun State, please. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Jackson Nuruddin àwọn náà ti wà ń bí pẹ̀lú wa wọ́n ní ẹjẹ́ àfàtẹ́wọ́ kí wọ́n káàbọ̀. We have some royal fathers also joining us here. Lára àwọn ọba aláyé tí wọ́n wá síbí lénìí láti wá yẹ wá sí nípínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ àti nílẹ̀ Ògbómọ̀ṣọ́ ní pàtàkì láti rí kábíyèsí tìmí gbogbo Ẹdẹ bàbá wa His Royal Majesty Ọba Dr. Muniruddin Adéṣọlá Lawal Lámínísà Kínní ẹ bá ń ṣe kábíyèsí o láti ìpínlẹ̀ Kwara ẹ̀mí àti gbogbo Ìlọrin tí wọ́n sì jẹ́ alága fún Kwara State Council of Chiefs and Obas àwọn náà fi odidi kábíyèsí Olúpo ti Àjàṣẹ́ẹ̀pọ̀ wọ́n fi wọ́n ránṣẹ́ Ọba Barrister Ismail Yahaya Muhammed Atọ́lóyè Alébíoṣù ẹ bá ń ṣe kábíyèsí o àkíwọ̀n káàbọ̀ bákan náà òun náà ni a tún fi àsìkò yìí àfi ń kí aṣojú kábíyèsí ọwá òbòkú tó gbogbo ilẹ̀ Ìjẹ̀ṣà Ògbóni ìpínlẹ̀ Ìjẹ̀ṣà Ọba Kẹ́hìndé Oyèlẹ́yẹ ni wọ́n wá síbí láti ṣojú wọn ẹ bá ṣe kábíyèsí o gbogbo ilẹ̀ Yorùbá òun ló pé bí o. Kọmíṣánná fún àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ ẹni tó wá ṣojú wọn náà ti wà níbí CP Adébọ́lá Hamzat ẹni tí sì ṣojú wọn ni DCP Adéjọbí Akínadé bákan náà ni Director DSS nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti ṣojú tiwọn náà níbí o DO Ọ̀nàsànyà tí wọ́n jẹ́ Assistant Director DSS Ọ̀yọ́ State àwọn náà ṣojú wọn Nigeria Immigration wọ́n ti ṣojú tiwọn náà níbí o ẹni tí ṣojú wọn ni Ali F.A. Chukwuma bákan náà Nigeria Correctional Service wọ́n ti ṣojú tiwọn náà níbí ẹ̀ka ti Ògbómọ̀ṣọ́ TT Òjó ni ló ń ṣojú wọn ìyẹn la fi kí kábíyèsí Ọba Abdulrasheed Olúwo tìlú Ìwó à ń kí àwọn náà káàbọ̀ sí àárín wa ń bí o kábíyèsí o. We also must put it on record that by God's grace, a former Chief Judge of Oyo State, and by God's grace, the National President, Ẹgbẹ́ Ọmọ Ògbómọ̀ṣọ́ Parapọ̀ Àgbáyé, wọ́n wà ń bí láàrin wa láti kí wa káàbọ̀ sílùú Ògbómọ̀ṣọ́. I am welcoming. Welcoming and thanking my Lord, retired Justice Afọlábí Ọláoyè. Thank you very much, my Lord. Esho, we'll proceed with today's event, and the next thing on the agenda will be goodwill messages. We'll take 5. And to start the goodwill messages. And right after him, we'll take the representative of the SGF, that's the Secretary to the Government of the Federation. He's ably represented here by Sir Olusegun Adekunle OON. He will be delivering goodwill message on behalf of the SGF. Sir Olusegun Adekunle OON yóò tẹ̀lé wọn láti wá ṣojú akọ̀wé àgbà fúnjọba orílẹ̀-èdè Nàìjíríà. Kábíyèsí o aláyélúwà Ọba Ghandi Afọlábí ọmọ Ọládùnní Ọláoyè Orúmọgẹ́gẹ́ the third bí n bá fi orí protocol tí máa so kọ́ tí mo fi gbálẹ̀ ẹ má bínú o nítorí wípé
ẹni tí àwa bá ṣẹ̀yẹ lónìí gan-an òun náà ni mo kọ́ dákọ̀ kì í ṣe pé mo ṣaláìmọ̀ nípa pé gẹ́gẹ́ bí ètò ìjọba àwọn kan ló yẹ kí n kọ́kọ́ dákọ̀ àmọ́ àwọn tí ó yẹ kí n dákọ̀ náà ni rán mi iṣẹ́ wípé kí n wá fi orúkọ àwọn kí ọba wa àkókò yìí Ọlọ́run jẹ́ àmọ́ sí rere o ó tiẹ̀ ti ń fi ara hàn pé àti mọ̀ sí rere Ọlọ́run yóò tún máa dá sí ni nítorí nígbà tí gbogbo rògbòdìyàn ọ̀kànlá oyè tí gbogbo ẹ bẹ̀rẹ̀ wọ́n bọ́ ta rẹ́gẹ́dẹ́ wọ́n bẹ̀rẹ̀ omi ìwọ́ omi ìtọ́ àwa tí Ọlọ́run sì ní kí bíi méjì mẹ́ta mẹ́rin kó sojú wa níbi tá a lágbára mọ lábẹ́ ilé à ń pè àkíyèsí wọn sí pé ọmọ ẹ má fẹ́ nìkan kan sẹ́yìn ẹ tó bá ní tó bá kọrin táǹkù ẹ tó kù yọ yọjú o ẹ má jẹ́ nìkan kó kù lẹ́yìn o inú mi wá dùn gan-an ẹnu mi sì gbà á wípé ẹni tọ́lọ́run fi àṣẹ ìyẹn lé lọ́wọ́ láti pé lágbájá ni kò ní kándídéètì kankan gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ní kándídéètì ó fún Ògbómọ̀ṣọ́ ó sì fún àwọn ọmọ Aláoyè ní gbogbo. Ní gbogbo téèyàn ń pè ní ààyè láti lè yan tí ó wù wọ́n kò lo ẹnì kankan kò lo èmi náà bó ṣe súnmọ́ tó yìí láti rí wípé ní tóun fẹ́ nì kò rárá ẹni wá sọ bẹ́ẹ̀ irọ́ ọlọ́pàá torí ẹ̀yin àgbàlagbà àtàṣà àtòwé yóò máa jẹ́ ti yín wọ́n ní aṣọ tó kágun ségun náà ni wọ́n ń pè ní yẹ̀pẹ́ àwa náà súnmọ́ wọn ò ti fìgbà kankan pé ẹnìkankan nù wa àtìgbà tí fọ́mà àtọ́nijẹ́ra ń bẹ ní tí ń bẹ ní ìjọba yìí ni ó tọ́jọ́ mọ Ògbómọ̀ṣọ́ àti ẹni ó tún súnmọ́ wọn bí ìjẹra púpọ̀ ọlá ni o àtẹ̀wé tí mò ń sọ̀rọ̀ yìí ni kò sẹ́yìn kankan tí wọ́n sọ pé ẹ dọ́gbọ́n sí ìwé nǹkan ní lágbájá mò ń fẹ́ rárá èyí tí wọ́n ti ń wí tẹlomi ọmọ tí wọ́n fi ń rò pé ó ń pẹ́lẹ̀ pé báyà nìkan ló ń fà á kò sẹ́yìn kankan nu wa tó lágbára láti sọ fún gómìnà wa pé mọ̀ yèyí ni ó ṣe ìyẹn mọ̀ ṣe o ẹ tó bá sọ bẹ́ẹ̀ ìyàwó tí wọ́n fi ń sọ àyà eegun ní fi ń sọ o torí ìtọ́lọ́run bá sọ fún un lọ́kàn tó bá fi sí lọ́kàn ní í ṣe pé mo súnmọ́ ẹni tí mo wí kó ṣe nìyí rárá lóòótọ́ ni ọba wa ní èèyàn ó ní èèyàn gidi o lẹ́gbẹ̀ẹ́ o ẹ má wo bàbá yìí ní ogún ònìkan o Ọlọ́run ti sọ ayé pọ̀ mọ́ ni o kó tó dé yín o èmi gan gbà yìí pé Ọlọ́run ló ní yọ ìjọba o torí èèyàn ò létí bẹ́ẹ̀ ń Amẹ́ríkánà ó ti báyìí kí gbogbo ẹ sì rọrùn báyìí Ọlọ́run ló ní ó rí bẹ́ẹ̀ o Ọlọ́run tó wá ní ó rí bẹ́ẹ̀ náà Ọlọ́run ní ọ̀ní ọmọ kọjá ọmọ ṣe o ó nímọ̀ ó ní ọgbọ́n ó ní òye ó wá ní àwọn alájọṣe tí wọ́n pọ̀ tí wọ́n sì lágbára ibi tí former vice president tó ti wá jẹ́rìí sí coronation ẹ̀yin náà mọ̀ pé nǹkan fi bẹ́ẹ̀ kó tó di pé vice president ọmọ wa ṣe coronation jẹ́ wọn ò ní nǹkan mi tẹ́ ti ṣe kí coronation tó ṣeé ṣe àdúgbò lọ́dọ̀ Ọlọ́run àmọ́ ọ̀yàn ìbò tó fẹ́ fi dáhà lójú kí tó mọ fún wọn ní mọ̀ràn pé gbogbo ẹni bá ní àwùjọ Ọlọ́run ni o tẹ́lẹ̀ kankan tó débẹ̀ ju Ọlọ́run ọba lọ nítorí pé ó ṣe pàtí Ọlọ́run ló ṣe tí gbogbo ẹ tó fi tò padà nítorí náà ẹ má jẹ́ kí ẹnì kankan sọ pé nítorí pé àwọn àlà ṣe níta bá wí fún ọdún ọmọ gbọ́ rárá ó tiẹ̀ ti ṣìwú àwọn ìwà kan tó fi tí àwọn tí wọ́n rò pé yóò rí bẹ́ẹ̀ wọ́n kàn sí. ó ní ọba wa kábíyèsí ló ti jẹ́ pásọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ní òun ti fi ṣe pásọ̀ rẹ̀ lẹ́yìn ọdún àlélọ́gbọ̀n tó ń ṣe ó ti di ọba gbogbo Ògbómọ̀ṣọ́ kìí ṣe pásítọ̀ mọ́ ó sì sọ gbangba ni kò sọ ń kọ̀rọ̀ èyí tí wọ́n sọ wípé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kò sí dọ́kàn pẹ̀lú wọn kò rí bẹ́ẹ̀ o gbogbo ló fẹ́ máa súnmọ́ àti ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àti àwọn bàbá wa tí wọ́n jẹ́ ìṣẹ̀ṣe wọn gbogbo wọn ti sọ yìí lọ torí náà nígbà tó ti wá ṣèyún àwọn tí wọ́n rò pé ẹgbẹ́ kan kò rí bẹ́ẹ̀
òun ló sì ti rí pé èèyàn ara tí wọ́n ti ń dára yá sóhun kò sí wàhálà kankan láàrin wa kò sọ̀rọ̀ ẹ̀sìn wàhálà kankan èyí tí wọ́n ń sọ̀rọ̀ yìí kí ni mo fẹ́ sọ tí wọ́n bí ọ̀rọ̀ ẹ̀sìn ṣé ìbálòpọ̀ ṣé ìyáálé rẹ̀ ni ó lè jáde àbí ìyàwó tó jẹ́ àpọ́sù torí náà kò sí mẹ́yàmẹ́yà kan ẹlẹ́sìn kan wọ́n ṣe ń gbé wọ́ ìwọ ọba ti kò sí wàhálà kankan ọba jáde wàhálà kankan níbí báyìí ìjọba tí wọ́n dúró ti ọba méjì dọ́ba àmọ́ wọn lóòótọ́ ni ṣùgbọ́n wọ́n ránṣẹ́ ọlọ́run lọ́wọ́ àwọn mùsùlùmí ṣe máa ń wí bá bí wọ́n jẹ́ ọ̀ ṣe o wọ́n jẹ́ kó sì yín lápò lágbáyé ó ṣe wọ́n ti báyìí torí náà ọjọ́ kò ní àjẹ́ o àgbọ́n àtòye àti ìmọ̀ àti kíá kúrò ní fi ṣe gbogbo ẹ̀yìn fi da ọlọ́run wọn o kábíyèsí o dúpẹ́ lọ́wọ́ ìjọba Ọ̀yọ́ state wọ́n ní ká kí wípé ẹ mọ̀ ẹ ṣàṣejèrè o àwọn bá lò ṣe tì wọ́n náà ò ní ṣe tì ẹ̀mí ogun àlàáfíà ara àti inú kábíyèsí o. kábíyèsí o. tẹ́wọ̀ bàbá. ẹ ṣeun. That is Dr. Balogun, one and only. Your Excellency will take the next goodwill message and come all the way from the representative of the street to the government of the state. We know him as Senator Akume. Representative here is Sir Olusegun OON. Adékúnlé OON ni wọ́n wáyé láti wá gbẹnu Senator George Akpẹ tí wọ́n jẹ́ akọ̀wé fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀. Your Excellency, the former Vice President of Nigeria, Your Excellency, the Governor of your state, and the Governor of Australia, our royal fathers, I greet you, one and all, particularly our Shaun of Ogbomoso, Ọba Ghandi Afọlábí Ọláoyè, Orumogege III, the 21st Shaun of Ogbomoso. Good afternoon. My name is Olusegun Adekunle, a proud son of Ogbomoso land, and I stand before you on behalf of the Secretary to the Government of the Federation, Senator Dr. George Akume, CON. I bring you his message. He has personally signed a letter, a congratulatory letter to Kabiesi, and I will proceed to read that letter. It is indeed an honor for me to be invited to be part of a momentous occasion, this coronation. But prior commitments have prevented me from being here. That's why I sent my son, Olusegun, to represent me. Firstly, let me congratulate the government and people of Oyo State, ably led by Engineer Seyi Makinde, for making a wise choice, for making a right choice. I also join the entire Ogbomoso land and deepest felicitations on the action of Orumogege III, the patron of the Shaun of Ogbomoso. Your comment as Orumogege III is a testament to your exceptional qualities, leadership, and unwavering to the progress and well-being. It is undeniable that our efforts play a role in the fabric of nation. They are not merely custodians of rich cultural heritage, but also pillars of society, foster unity, promote peace, and championing the development of their lives. Your personal journey is a shining example of what I have just described. Your success as a remoter, one of the largest reading parishes in the United States, coupled with your accomplishments as a citizen, speaks of your vocation and faith in God. Your humility and dedication to you are further testaments to witness for this esteemed position. I am confident that you will lead Ogbomoso with firmness and sense of justice.
KBS asks you back on it. I urge you to leverage the network and excel leadership policies. Prosperity not only to the land, but to the entire state and our nation at large. Your reign be marked by unity and unwavering in God. I pray that you are the of Solomon, the of God, throughout. Accept my heartfelt congratulations once more, and may the presentation of his videos and education. With warmest regards, Senator Dr. Ame, FNIMT, Secretary to the Government of the That was letter from Secretary to the Government. Your Army Olori conveyed of this, the Secretary to the Government, and we all wish you well. Ogbomoso shall become more prosperous, more peaceful. We shall enjoy peaceful coexistence. We shall enjoy security. We shall enjoy progress. And we shall enjoy growth in our economy. Thank you very much, Your Excellency and KBS. Thank you very much. Your Excellency will take the next goodwill message, which will come all the way from Kwara State. Representing the Executive Governor of Kwara State, is his deputy. You're welcome, Your Excellency. Applause for him. Your Excellency, the former Vice President, Professor Engineer Sheyi Makinde, Your Excellency, the Executive Governor of Osho your state, Pastor him, Lawal, another here present, members of National Assembly here present, Your Highness, the Oni of Ife, Wadi and Majesty here present, Your Royal Majesty, the Ọba Ghandi Afọlábí Ọláoyè here. Top government functionaries here, countries and members of communities here present, distinguished invited guests, gentlemen of the press, ladies and gentlemen. On behalf of the people of Kwara State, and government, to the late Highness, Afọlábí Ọláoyè Orumogege III, the ascension to the throne of his past. Highness has been tested of his ascension throne with the sense of unity, dignity, and of yet another transition of another epoch in culture. Your Royal Highness, before you, tasked to bring sons and daughters of Ogbomoso together under the big canopy. Your Royal Highness will embrace all the interests of this great community. I pray the land of Ogbomoso will prosper in your reign. I pray that the Almighty will get all the prayers of this land. God will be on you and direct you. Your days will one control. Legacy of bears. Congratulations. Governor of Kwara State. Thank you very much. Please make work. Excellency. Ademola Jackson. Àti ilé Ọ̀ṣun báyìí, Ọ̀ṣun Sẹ́nitọ̀ Adémọ́lá Adébí. Ìmọ̀lẹ̀ rẹ̀ àwọn ni wọ́n bá wa sọ̀rọ̀. Ògbómọ̀ṣọ́ ẹnu lẹ́ni Ògbómọ̀ṣọ́ Olúwa mi mo dúpẹ́ Olúwa mi mo dúpẹ́ Olúwa mi mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ mi Olúwa mi mo dúpẹ́ Olúwa mi mo dúpẹ́ Olúwa mi mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ èmi nìkan ló yẹ nìkan kan. Mo fi yìn bàbá èmi nìkan ló yẹ èmi nìkan ló yẹ kò lè yé nìkan kan ìdí tí mo fi èmi lọ ẹlẹ́dàá mi ọba àwọn ọba olúwa ọba tí kò lè yí padà èmi tí a yẹ ní ìwọ lọ́wọ́ ìwọ ọba tí a lè yí padà tí ìrọ̀yẹ́. Èló ni ọ̀rọ̀ yóò ìtumí ìwọ̀n ọ̀gbọ̀n orí rẹ̀ àkọ́kọ́
never fail. Forever my God will fail. Our God will fail. Our God will never fail. You never fail. On tampan. We never. I see it was lying on the land. Now he can see. Hallelujah. The Lord is my glory. The Lord, our God is my glory. Ọlọ́run mi tó gbé níbi gíga, ìwọ ni mo wá, ìwọ ni mo wá gbéga, ìwọ ni mo wá gbéga, ìwọ ni mo wá fìyìn fún. Ọlọ́run mi tó gbé níbi gíga, ìwọ ni mo wá gbéga. Somebody shout hallelujah. Ẹ̀pọ̀lọ́run tóbi lọ́ba. Woo! It's beautiful to praise God all the time. The former Vice President of the Federal Republic of Nigeria, my good ẹ̀gbọ́n, Professor Yemi Oshiba, it's good to see you again. Host Governor, my brother, His Excellency, Engineer Makinde, and other distinguished colleagues, members of National and State Assembly here present, other distinguished political functionaries, our royal fathers here present, notably our Baba Oni of Ife, His Imperial Majesty Ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jọ̀yà II, my own Baba Timi Ọ̀fẹ́dẹ́ Ọba Munirudeen Adéṣọlá Lawal, and others, religious leaders and other prominent personality, security operatives, gentlemen of the press, ladies and gentlemen. I am elated to attend this coronation. I brought good message of the government and people of Osun State to the Kabiyesi, Ọba Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́, Ọba Ghandi Afọlábí Ọláoyè. I also bring warm goodwill of my family, especially my big brother, Dr. Deji Adeleke. Kabiyesi, warm congratulations. Wishing you peaceful reign. I pray for long life and prosperity. Ade agbe lórí o, bàtà agbe lẹ́sẹ̀. Ẹsẹ̀ Kabiyesi o. I love you, Ògbómọ̀ṣọ́. Àwọn máa rí ọ̀ṣọ́. Ọ̀yọ́ yẹ wá òye. Àwọn máa sọ̀rí rẹ̀ lọ. Ọmọ Adélékè ló ní wíwò rẹ̀. Àwọn máa sọ̀rí rẹ̀ l'Ògbómọ̀ṣọ́. Ọ̀yọ́ yẹ wá òye. Àwọn ìrìn l'Ògbómọ̀ṣọ́. Ọmọ tó ń bí ìrìn l'Ògbómọ̀ṣọ́. Àìṣe l'Ògbómọ̀ṣọ́, Ọba Ghandi ṣàlọ́ba tuntun ooo. Àwọn kọ̀ṣọ́ oríire mọ̀ṣọ́, ọ̀yá òye. Àwọn kọ̀ṣọ́ l'Ògbómọ̀ṣọ́. Your Excellency and Eminent Mountain Father will take the 5th goodwill message on Egunla ní Kẹ́yìn Ìgbàlẹ̀. It gives me great pleasure to welcome to the microphone former Vice President of the Republic of Yemi SADCO. Applause. Pẹ̀lú tẹ́wọ́ dáadáa kejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Yemi Ọ̀ṣínbàjò. Ẹgbẹ́ òtó afárálẹ̀ ọ̀rọ̀ lẹ́nu wọn. Bí fẹ́ yín bí gómìnà ti kí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ wọ́n yóò gómìnà. Pẹ̀lú bàbá olóore ní ọ̀rẹ́ ọ̀rọ̀ bàbá kò sáà kò ṣe wá.
mo kí wa excellence Ṣèyí Mákindé àti his excellence Adé àti gómìnà àná náà Ọládàyọ̀ púpọ̀ igbákejì mo kí àti igbákejì gómìnà gbogbo àwọn orí adé àti ọrùn ìlẹ̀kẹ̀ tó wà bí ilé pàtàkì òní his royal highness of who is the second kí olú ọ̀wọ́ àti the olú tí wọ́n ọ̀ràn gbọ́dá àti gbogbo àwọn tí wọ́n yóò ní. Wọ́n èní o gbogbo ọjọ́ gbogbo àwọn olóríire wà ń bí ẹjẹ́ ká wọ́n olórí kan lọ́wọ́ kí ṣe gbogbo wa tá wà lóríire. Olóríire mo fẹ́ dúpẹ́ Olódùmarè gan-an lórí ìjọ tí a máa fi ọ̀jẹ̀ gbogbo wa tá a rò ní o a máa rí irú ìjọba ẹ̀ lójoojúmọ́ náà. Kí gómìnà wa gan-an torí kò sí ẹbí gómìnà mo kí gómìnà púpọ̀ pọ̀ jẹ́ bí àwọn ìwé ìpàdé kan ṣùgbọ́n àwọn káńdì wọn dì í mo kí gómìnà ẹ ṣe Ọlọ́run á máa kẹ́yìn Ọlọ́run á máa wí náà àti gbogbo ìwádùn. Ẹni tí à ń fi jẹ Ṣòun of Ògbómọ̀ṣọ́ lénìí ó jẹ́ ọ̀rẹ́ mi tí mo ṣe ẹgbẹ́ pé mi ṣùgbọ́n nǹkan tí mo bẹ̀ nínú fi dùn pé èèyàn ló bọ̀ jẹ́ Ṣòun ni pé èèyàn tó nífẹ̀ẹ́ pọ̀ ni ó fẹ́ èèyàn púpọ̀ nǹkan tá a máa ń bí Ògbómọ̀ṣọ́ nìyẹn ó ní púpọ̀ tẹ́lẹ̀ ó láì gbogbo náà rí i ẹtún rí ẹni pé olóòótọ́ ni gbọ́ ìgbà yẹn má tẹ̀sí ó máa nǹkan tó tán nǹkan tí èmi dùnkọ̀ ẹ̀ wọ́n tí mo rí pé irú nǹkan yẹ kí irú bọ́ọ̀bù rí náà ní tó lóòótọ́ ó fẹ́ ó láwọn ó ní àwọn èèyàn ẹ̀ Ọlọ́run àti ọ̀gá sí God got you and God will strengthen you. Ìyàwó náà láti olórí wa yín Ọlọ́run àti gbogbo yín dáadáa fún ìlú Ògbómọ̀ṣọ́ ẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run máa jẹ́ ẹni rí tìjú o ẹni rí sẹ́yìn ìlọsíwájú òkè ẹ máa rè ẹni wàhálà o gbogbo tí Ọlọ́run máa fún yín ṣe nílùú yìí gbogbo ẹ̀ ló máa já sí rere ẹ ṣé o God bless you. A round of applause for Professor Yemi Osinbajo. Àtẹ́wọ́ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ẹjẹ́ ó túbọ̀ tún rinlẹ̀ jù bá ń lọ. Keep clapping till he gets to his seat. Thank you, Your Excellency. Ẹ jẹ́ àtúmọ̀ kàn sí àwọn bẹ́tọ̀ ìṣe ń lọ lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n ń gbọ́ wa ní BCOS àti tajílété àti tìbàdàn. bẹ́ẹ̀ ni wọ́n ń gbọ́ wa ní ajílété net 2.1 FM olúyọ̀lé net 8.5 FM àti òkè ògùn net 6.3 FM. wọ́n ń gbọ́ wa ní Fresh FM 105.9 ní láti ìbàdàn láti yín. wọ́n ń gbọ́ wa ní Splash FM 105.5 bẹ́ẹ̀ ni. wọ́n ń gbọ́ wa ní àgídìgbò 88.7 FM. bí wọ́n bá tiẹ̀ gbọ́ wa ebi wọ́n wà ní àyìn. wọ́n ti máa gbọ́ wa náà báyìí. bákan náà wọ́n ń gbọ́ wa ní Lágelú FM. Lágelú wọ́n ń gbọ́ wa. NTA àwọn náà ń gbé wa live. BCS TV àwọn náà ń gbé. Akéde àṣà. Akéde àṣà náà ń gbé. àwọn náà ń gbé. Kọmíṣánná ti wá fọ́ kò fọ́ létí. ó fún mi jápì. ó fún jábẹ̀. Ẹ ṣeun. Your Excellencies, our royal fathers, distinguished and eminent personalities, it's time to hear about the Ṣòun of Ògbómọ̀ṣọ́, the 21st Ṣòun of Ògbómọ̀ṣọ́, and to rightly talk about him and read his citation is an Ògbómọ̀ṣọ́ prince himself, the Honorable Commissioner for Information and Orientation. This commissioner, a prince of Ògbómọ̀ṣọ́, wrote the biography in December 1995 of the late Ṣòun. You know the person I'm about to talk about, a media doyen, Honorable Commissioner for Information and Orientation in Oyo State, Prince Dọ̀tun Oyèládé. Ẹ jẹ́ ká gbọ́ nípa kábíyèsí aláyélúwà Ọba Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ ẹlẹ́ẹ̀kẹta látẹnu kọmíṣánná fún ètò ìròyìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Your Excellency,
the former Vice President of the Republic of Nigeria, Professor Yemi Osinbajo.